sí nìkan ibùdó ìmọ̀ ojú nǹkan afáàní pàtó wọn oyè wà jọra wa lọ. ìmọ̀ pé sí nìkan ìmọ̀ pé sí nìkan ìmọ̀ pé sí nìkan ìmọ̀ pé sí nìkan ibùdó ìmọ̀ ojú nǹkan afáàní pàtó wọn oyè wà jọra wa lọ. ìmọ̀ pé sí nìkan alájí kan sí wọ̀nà ọ̀la ìwọ̀n ajá lónìí kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ nípa àgbo ó ní kí kọ́líṣẹ́ ẹ̀yìn owó ọlọ́run ló fi ràn mí ọpẹ́ sẹ́yìn olólùfẹ́ ẹ̀ ń fi fẹ́ bá wa gbọ́ ọlọ́run má jẹ́ kí ṣètò bẹ́yìn máa má ṣe ṣètò tọ́ o ọpẹ́ ṣe ìdúró ìwé òjì sọ́sọ́rọ́ ìyọ̀mọ̀ owó ìwájú àwọn mẹ́mẹ́ tó ní sọ́ ilé mo ní ìsáàbì ọlọ́wọ́ ọlọ́wọ́ fúnra ṣé wọ́n tó láì fi àdúrà mi gbàgbé pé sí ẹ̀yọ́ ọ̀rọ̀ bá mọ̀ tó má sọ tó sì má sí o. àlejò sáàlò àdúgbò máa jà ìsà òun tẹ̀yọ̀ ọmọ sáàlò ń dọ̀gba ẹni ilé mo ní ìsáàbì ó ti wá sí pé kí máa yí ṣe ni látàyè àwọn ànábì tó kọjá ànábì níbi ìsàlẹ̀ kọ́kọ́ tó kọ́kẹ́ yẹ̀pẹ̀ kí máa yí sọ̀rọ̀ orí ìyẹ̀pẹ̀ wíwò àdánálẹ̀ kọ́ rárá ìyẹ̀pẹ̀ wíwò kí máa yí ṣe bí kíá owó tó yẹ ní àfikà ṣe lóore ní àwọn ẹ̀fọn lè fi òkú lọ́gbẹ́ ṣe wọ́n ìkúlọ̀ ìmọ̀ òjì ọ̀pá ọ̀ṣọ́ ọ̀gbọ́n. ọ̀rọ̀ ìmọ̀ ló délẹ̀ yóò ọ̀rọ̀ ìmọ̀ ló délẹ̀ yìí ọ̀rọ̀ àkùrà ẹni kan kì í sọ èdè rárá. sáwọn ìyá ajá yìí nínú ìdílé mi máa rí bàtà. àrọ́bùtà ṣe yá wà kọ́ pátí àgbà àṣìyáwó ó táwọn mọ́ ṣàfẹ́ ní. tọ́ba sọ nípa ìmọ̀ ohun tí ó yẹ ní abẹ́rẹ́ ìmọ̀ pé síbi kan ibùdó ìmọ̀ lókè kan pásítọ̀ máa ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. ìmọ̀ pé síbi kan ìmọ̀ máa ń sọ ìmọ̀ ìmọ̀ sọ́yìn bá ń tó mọ̀ owó yẹwà lọ. pásítọ̀ máa ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. pásítọ̀ bá ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. ìdíbò ní ìsàbí àdúrà nígbà náà dé sí. pásítọ̀ bá ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. pásítọ̀ bá ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. pásítọ̀ bá ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. pásítọ̀ bá ń tó mọ̀ owó yẹwà jọra wa lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وبه نستعين adúpẹ́ fún ọba Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run ọba àwa tọrọ ìkẹ́ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá ní Muhammad sallallahu alaihi wasallam a ṣe àdúrà fún àwọn bàbá àwọn àfáà wa àgbà bàbá àgbà Tajul Hadab bàbá àgbà Tajul Mumin bàbá àgbà Lágbàjì bàbá àgbà Lámúnigun bàbá àgbà Láàrọ̀ Akibatul Muttaqin fi shatin radiya fi jannatin aliya kutufuha daniya. Akibatul Muttaqin fi shatin radiya fi jannatin aliya kutufuha daniya. Tajul Adabi ọ̀run Tajul Mumini ọ̀run bàbá Lágbàjì ọ̀run Àkàndé Sálámì ọ̀run Ṣùgbẹ́rú Arárọ̀ ọ̀run Àkànní Dàndáwì ọ̀run bàbá Kàmálì ọ̀run bàbá Lágége ọ̀run gbogbo àwọn bàbá gbogbo
المتقين في عيشة راضية في جنة عالية قطوفها دانية. بسم الله كل والله. àwọn àlùfáà wa ọlọ́run dákun jẹ́ mi wọ́n gùn fún wa. bá àgbàládùn ọlọ́run járe wọn pẹ́. bá àgbàlámọ́nigun ọlọ́run jẹ́ wọn gùn lẹ́nu. má pàkàndé sátìyà dákun má pàkàndé ájì sálámì. má pàkàndé sátìyà dákun má pàkàndé ájì sálámì. má pàjàgbé sátìyà dákun má pàjàgbé bàbá alámúnigun. má pàjàgbé sátìyà dákun má pàjàgbé bàbá alámúnigun. bismillahil ilafi. ẹ̀yin olólùfẹ́ wa aṣàdúrà fún gbogbo yín pátá ọlọ́run ò ní jẹ́ kí ẹ wọ́wọ́ tì iṣẹ́ ò ní jẹ́ ti yín láíláí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run a sì kí wa kú múra mọ́lídì nàbí wa tá a fẹ́ ṣe ní January 29 a fẹ́ ṣe mọ́lídì nàbí àwa náà fẹ́ kó ànábì jáde kálukú náà ní máàkì bẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ tànẹ́bí ó ṣe wá dé wọ̀ Asharaful Bariyya ẹni tó lágbègbè ju gbogbo èèyàn January 29 la fi ti ìjọ wa saif la fi sí ọlọ́run kó ṣọ́ wa jùgbà náà lọ èyí tí àwòrán láburú kọ́lọ̀ kó má fi bàjẹ́ ọlá àwọn bàbá la fi bẹ́ẹ̀ ọlá àwọn màmá la fi bẹ́ẹ̀ ọjọ́ rere tí a dá sójú ọ̀nà sọ wá sọ́jọ́ ọ̀hún gbàránṣẹ́ pàdé. ọlá àwọn bàbá la fi bẹ́ẹ̀ ọlá àwọn màmá la fi bẹ́ẹ̀ ọjọ́ rere tí a dá sójú ọ̀nà ṣọwá sọ́jọ́ ọ̀hún gbàránṣẹ́ pàdé. lọ́jọ́ náà a tún máa fi oyè dá àwọn èèyàn kan lọ́lá a tún máa fi oyè dá àwọn èèyàn kan lọ́lá pé ẹ̀yin ṣiṣẹ́ tó báyìí a fún wọn lóyè bẹ́ẹ̀ náà la máa fún àwọn èèyàn kan ní àwọ́ọ̀dù lọ́jọ́ náà Ọlọ́run kó ṣọ́ wa jùgbà náà lọ lálá ìlà ìlàlá àṣírí bíbò tó yè kóró Ọlọ́run kó ṣe fún gbogbo wa ọlá Fátíhà. tọ́pìkì wa tálẹ́ yìí nípa ǹjẹ́ ìṣẹ̀ṣe làgbà a máa ń gbọ́ táwọn èèyàn kan máa pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ní gbogbo nǹkan ìṣẹ̀ṣe ló kọ́kọ́ dé àwọn mùsùlùmí yẹn kan tó di kan bẹ̀rẹ̀ kíní wọn ìṣẹ̀ṣe ní àkọ́kọ́ ọ̀rọ̀ yìí wá gbà ká diagnose ẹ̀ ká gbé wọnú láàbù ká anatomize rẹ̀ ṣé lóòótọ́ ni pé ṣẹ̀ṣe làgbà kí ni ń jẹ́ ṣẹ̀ṣe ta ló ní ìṣẹ̀ṣe bó ní ìṣẹ̀ṣe ṣe bẹ̀rẹ̀ gbogbo rú àwọn ọ̀rọ̀ yìí àwọn tí ń pariwo pé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà èyí tí wọ́n ń mìíbà ìṣẹ̀ṣe náà ní ìbọ̀rìṣà àwọn òòṣà wo ni wọ́n wá ń bọ nílẹ̀ Yorùbá èwo lọ̀gá ìtàn wo ló so mọ́ òòṣà kọ̀ọ̀kan lẹ́sẹ̀ kájọ gbé yẹ̀wò káwá máa wọnú alukurhani nílẹ̀ Yorùbá a pín gbogbo òòṣà tí Yorùbá ń bọ a pín sí mẹ́ta ní tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe wọn ìbọ̀rìṣà ní ń jẹ́ bẹ́ẹ̀ ká bọ nǹkan ká sin nǹkan ká láàfi ìmọrírì amọrírì nǹkan ká máa fún ní àwọn nǹkan kan nítorí pé a rí ipò tóbi tàbí nǹkan kan jéèmọ̀ ẹ̀rù rẹ̀ bà wá a wá rí pé àfi ká máa bọ̀wọ̀ fún so gbogbo àwọn òòṣà tí wọ́n ní àbí àwọn nǹkan àkúnlẹ̀bọ
tí ó tó wà lábẹ́ ìṣẹ̀ṣe Yorùbá ọ̀nà mẹ́ta náà ló pín sí. Alwasaniya tanqasimu alwasaniya ila salasati anwa. Alwasaniyatu Yorubawiya tanqasim ila salasati anwa. Mẹ́ta ni ìbọ̀rìṣà nílẹ̀ Yorùbá, ọ̀nà mẹ́ta ló pín sí. Alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni al-awthan al-kubra. Al-awthan al-kubra, àwọn òòṣà ńláńlá ìkànnù ni. Ẹlẹ́ẹ̀kejì al-awthan as-sughra, àwọn òòṣà kéékèèké. Ẹlẹ́ẹ̀kẹta al-arwah, àwọn ẹ̀mí àìrí ṣùgbọ́n tí Yorùbá tún ń bọ wọ́n náà, ó jọ́nà mẹ́ta. Tàbí ká pè ní pé ẹ̀mí àwọn èèyàn kan tó ti gbélé ayé rí tí wọ́n wá gbélé ayé mọ́ tí Yorùbá wá ń bọ wọ́n. Ọ̀nà mẹ́ta tá a lè pín òòṣà nílẹ̀ Yorùbá sínú, àwa máa wá wọnú ẹ̀ lọ́kọ̀ọ̀kan. So program yìí máa ní series, bá a ṣe ṣe ìràwọ̀ tó ní series part 1 to 14, eléyìí náà máa ní series àti ìmọ̀ye part tí ó parí sí bí Ọlọ́run bá ní á parí rẹ̀ sí. Part 1 lénìí a máa kọ́kọ́ dákọ̀ àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Àwọn wọn ni Yorùbá mọ̀ sí òòṣà ńláńlá, òòṣà tó tóbi, gbòógì òòṣà. Àwọn eléyìí ni ó jẹ́ mẹ́jọ. Mélòó mo pé? Mẹ́jọ ni wọ́n. Àwọn ọ̀gá nínú òòṣà nílẹ̀ Yorùbá mẹ́jọ ni wọ́n. Alákọ̀ọ́kọ́ nù wọn Obatala. Obatala ni náà ni wọ́n tún pè ní òrìṣà ńlá torí pé wọ́n gbà pé òun ló tóbi jù. Ẹlẹ́ẹ̀kejì Èṣù. Ẹlẹ́ẹ̀kẹta Ifá. Ẹlẹ́ẹ̀kẹrin Odùduwà. Mẹ́lòmí ò ní àfáì ti gbé gbági. Èmi ní rẹ́fẹ́rẹ́nsì fún tí mò ń wí. Rẹ́fẹ́rẹ́nsì tiẹ̀ mú bọ́ takari. Mo ti kà á dórí mẹ́rin, Odùduwà ní kẹrin. Òun náà léèrè nílẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀karùn-ún Yemọja. Ẹlẹ́ẹ̀kẹfà Ṣàngó. Ẹlẹ́ẹ̀keje ń bẹ, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹlẹ́ẹ̀keje àbí? Ògún. Mẹ́sàn-án ni, mo ti dé orí méje báyìí. Ògún ní keje. Méjì tó kù òrìṣà oko. Mẹ́sàn-án ni òrìṣà oko. Wọ́n tún pò òòṣà kan lóòṣà oko. Yìí tó wá ṣe kẹsàn-án Ṣànpọ̀nná. Gbogbo 9 tí mo kà kalẹ̀ yìí ọ́ndà àwọn ẹ̀rìmọ̀ òòṣà làwọn wà. Bàǹbàǹbà òòṣà. A sì máa wá mú wọn ní kọ̀ọ̀kan bó ni wọ́n ṣe ń bọ. Kí ni Kùránì sọ? Kí làdísì sọ? Ká wá lọ síbi àwọn òòṣà kéékèèké nílẹ̀ Yorùbá. Yìí sọ China, yìí sọ India o, ilẹ̀ Yorùbá. Al-asnamu as-sughra aw al-awthan as-sughra. Àwọn òòṣà wẹ́wẹ́wẹ́wẹ́. Àwọn eléyìí ń pọ̀. So àká ó ṣeéṣe káàkà káwọn kan sọ pé bí ó parí sínú, ó sì ṣeéṣe kárẹ́ lómi kó sọ pé kò parí síbẹ̀. So a lè fohùn ká sí pé iye báyìí ni òòṣà wẹ́wẹ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ Àjà. Àjà wọ́n ní Àjà ló gbé lọ, òòṣà ni o. Òòṣà ní ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, Àjà.
ní jọ̀hún má ti jẹ lọ́bẹ̀ tí n bá ti yà síbẹ̀ mo ti kẹnu bọ̀. Ẹlẹ́ẹ̀kejì ajé ṣálúga òòṣà lòun náà nínú òòṣà wẹ́wẹ́wẹ́ ó di mélòó ó di méjì. Àwọn mìíràn ní ajé olókun wọ́n ń bọ̀ òun náà. Mo rí fídíò kan lórí TikTok níjó ní tí wọ́n ń júwe pé kán lọ wá kíní kankan gbé sínú àwo funfun kankan bomi kan buyọ̀ ìkàntúnù. Ẹlẹ́ẹ̀kẹta arọ ni òòṣà lòun náà òòṣà ewé àtegbò ni òòṣà ewé àtegbò ni arọ ni. Ẹlẹ́ẹ̀kẹrin dada bẹ́ẹ̀ ni òòṣà lòun náà tí wọ́n ní wọ́n bímọ wọ́n á bí irun dada sí lórí. Lẹ́ẹ̀fì rí pé tán bá ti bí irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa wá tírìtì ẹ̀ bákan wọ́n á tírìtì ẹ̀ special ó bọ́lọ̀ kàn ní kó ó bọ́lọ̀ ná lórí. Yóò tún máa pa àwọn àṣẹ kan nínú ilé wọn à sì lè fárun torí pé òòṣà lòun náà irúnmọlẹ̀ kan ní lábẹ́ àwọn irúnmọlẹ̀ kéékèèké. Mo ti ka mélòó ó di 4. Ẹlẹ́ẹ̀karùn-ún ẹkùn tàbí kó o pè ní àmọ̀tẹ́kùn ẹranko ní jẹ́bẹ̀ o leopard ṣùgbọ́n Yorùbá máa bọ́ ẹlòmíì kò gbọ́ rí àárín bàbá ńlá rọ́là báyìí ń pa. Lọ béèrè lọ́wọ́ àwọn ọlọ́dẹ pé tán bá pa àmọ̀tẹ́kùn kí ni wọ́n máa ń ṣe. Ìjọ náà ló tó mọ̀ pé àṣẹ òòṣà ni kò gbọ́ rí. Béèrè lọ́wọ́ àwọn ọlọ́dẹ gidi ṣámúṣámú pé tán bá pa àmọ̀tẹ́kùn kí ni wọ́n gbọ́dọ̀ ṣe. Ọ̀rọ̀ pé mo pa ọ̀yà nínú igbó kì í kọ́ ó yàtọ̀ sí pé mo pa àmọ̀tẹ́kùn kéèsì ọ̀tọ̀ ni. Kéèsì ọ̀tọ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹfà ìbejì òòṣà làwọn náà ìbejì wọ́n á sì máa gbẹ́ ère fún ère kí wọ́n má pé òòṣà bejì. Inú àwọn irúnmọlẹ̀ wẹ́wẹ́wẹ́ níbejì wà nílẹ̀ Yorùbá nínú àkọ́ ìdù Yorùbá wíyà òòṣà níbejì jẹ́ tó ní àwọn tó so mọ́hun náà ní lẹ́sẹ̀ ó di 6. Ẹlẹ́ẹ̀keje igi alálẹ̀. Àwọn igi kan ń bẹ nílẹ̀ Yorùbá wọn a máa bọ wọ́n. Àwọn igi yẹn là ń pè ní igi alálẹ̀. Inú kan máa bọ́ tàbí kan máa gbé ètùtù sídìí rẹ̀. Irú ẹ̀ ni ìrókò. A ní ìrókò kí ni? Ìrókò olúwéré ẹ̀yin ti mọ̀ ẹ́ tí ẹgbọ́rí àbẹjọ ń. Ìrókò olúwéré irú igi bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ni. A lọ ọmọdé búrókò ó bojú wẹ̀yìn rò pé jọ́ta wá búrókò ní rókò ń pa ni. So òòṣà kan lòun náà nínú àwọn òòṣà wẹ́wẹ́wẹ́ pèrègún igi alálẹ̀ lòun náà. Àwọn ìlú kan a máa bọ́ wọ́n á fi pèrègún tí wọ́n ń bọ wọ́n á fi lọ́lẹ̀ sáàrin ìlú. Nínú àwọn igi bẹ́ẹ̀ àáyán igi àáyán apá ó wà ń bẹ̀ àkókò ó wà nínú igi alálẹ̀ èkìká ọ̀pẹ gbogbo àwọn igi tí mo kà kalẹ̀ yìí igi alálẹ̀ ni wọ́n ń lẹ̀ Yorùbá. Nínú àwọn òòṣà kéékèèké irúnmọlẹ̀ kéékèèké ìdí àwọn igi tó jẹ́ pé àwọn àǹjọ̀nú máa sápamọ́ sídìí rẹ̀
àwọn igi tí àwọn àǹjọ̀nú máa fara pamọ́ sí kíni sídìí rẹ̀ tàbí inú rẹ̀. Àǹjọ̀nú gidi ni o wọn àfi ṣeré o ní tí wọ́n ń wí wọ́n rí ó dáhùn lójú ni o sọ wọ́n pé wọ́n rí tó dájú kì í ṣe pé wọ́n fi ṣeré wọ́n fi ṣe ṣeré o. Kò ní sí igi yẹn kan níbì kan pàápàá jùlọ tí wọ́n bá ń gbé nǹkan sí ìdí rẹ̀ àbí wọ́n ta aṣọ wọ́n ta sára rẹ̀ eré kí wọ́n ń ṣe wọ́n ṣeré o wọ́n mì ní ẹni o nǹkan ń gbé bẹ̀ ni o nǹkan ṣe kí ni wàláhì ó ń gbé bẹ̀ confam wọ́n ṣeré òòṣà ni nílẹ̀ Yorùbá. Ẹnìkan lọ́dún kan ó ti pẹ́ ó jáde lóru ó wá lọ sí àyíká ibi tí igi ìrókò tó wà. Òun náà ló mọ tí ló ṣe kí ni òun ló mọ tó ń wáká lóru tó fi lọ síbi igi ìrókò. Bó ti wá kúrò tí ń darí bọ̀ wá kò mọ̀ ń pé àǹjọ̀nú inú ìrókò yẹn ń tẹ̀lé bọ̀. So àfá kan làwọn bá sáré bọ́ta àfá ní àwọn sùn báwọn ti lójú oorun ni wọ́n ti rí nǹkan yẹn wọ́n kàn sáré dìde ni wọ́n sáré lọ bọ́ta báyìí wọ́n bá ní kó dúró bó ló ti ń bọ̀ táǹjọ̀nú fi tẹ̀lé olóhùn owó ẹ̀yìn bá kò rí nǹkan kan. Àfá ní ló ṣẹ̀ wá bá ṣe àwọn ayatul ifsi. Nígbà tí wọ́n ṣe àwọn ayatul ifsi tóun náà máa wẹ̀yìn báyìí ló ṣẹ̀ wá rí àǹjọ̀nú yẹn ó láǹjọ̀nú yẹn ga bí òpónà méjì. Wọ́n ṣẹ̀ wá dà fáhà rẹ̀ padà bí tí ń bọ̀ ń bá àǹjọ̀nú ni tí ń tẹ̀lé bọ̀ yẹn tó wá fi ṣe bẹ́ẹ̀ tẹ̀lé wọlé inú kó má jí mọ́ tàbí kó jí kó ya wèrè. Àwọn jẹ́ alálẹ̀ ìkànnù ni ó di méje abẹ́ẹ̀kọ́. Ẹlẹ́ẹ̀kẹjọ odò ọba odò kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọba wọn a máa bọ́ òkè ó di 9. Àwọn òkè kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń ṣe kí ni wọ́n máa bọ́ wọn ni wọ́n fẹ́ lọ bọ́ òkè Olúmọ òkè Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àǹjọ̀nú náà ó máa gbé wọn ní máa bọ nǹkankan wọn ní pé nǹkankan lóòṣà tí wọ́n ń bọ káwọn àǹjọ̀nú kan máa ṣe kí ni kán máa sàpamọ́ síbẹ̀. Ó dà kó ṣe ọmọ bíbí inú yẹn nìyẹn bá ń bọ pé dàda ni ẹ̀ mọ́ kàn kó o dàda ni wọ́n yìí náà lórí o tó sọ́ di òòṣà jínù ó sì máa gbé lára rẹ̀ jínù ó máa gbé lára rẹ̀ débi pé njọ́ tí wọ́n bá sì kàn kó lóòótọ́ nǹkan ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan ó máa ṣẹlẹ̀ ara rẹ̀ lè máa gbóná. So kì í sì ṣe pé àmọ́ nítorí pé àwọn náà ti sọ di òòṣà so jínù ó fẹ́ pàfọ́ọ̀mù lára rẹ̀ kán lè gbà pé nǹkan dún bẹ́ẹ̀ tí wọ́n fi tẹpẹlẹ mọ́ nǹkan yẹn. Lára rẹ̀ náà láti rí ọláròṣà yìí òòṣà wẹ́wẹ́wẹ́ ni ohunkóhun ló sì lè jẹ́ ó lè jẹ́ igi. So ní Yorùbá àtijọ́ wọn a máa fi ṣọ́ ilé tí wọ́n ń gbé bẹ̀. Òun ló bí kí wọ́n máa fi ewé àkókò síbo sẹ́nà náà àbáwọlé tẹ́ bá lọ àwọn ilé kan ẹ̀rí òun náà ó ti yé tí wọ́n fi bí igi kan àbẹ́wé kan kọ́ síbi ẹnu ọ̀nà ilé òun ni òòṣà ní nílẹ̀ Yorùbá ọláròṣà ni wọ́n ń pè é. Lára rẹ̀ náà láti rí olókun wọ́n ń bo òun náà ọlọ́ṣà ìmí ìtún nìyẹn o òòṣà lòun náà nínú àwọn òòṣà wẹ́wẹ́wẹ́. Lábẹ́ ẹbẹ̀ náà láti rí ọ̀sanyìn
the god of medicine. Ṣùgbọ́n tó bá kọ god ní small letter G torí pé òòṣà ni ọ̀sán yìí òun máa ń júwe ògùn fún àwọn wo fún àwọn oníṣègùn. Ọ̀tọ̀ lóníṣègùn ọ̀tọ̀ ń babaláwo. So ọ̀sán yìí inú òṣàlẹ̀ Yorùbá ni. Òṣòòsì òṣà kan tún nù. Òṣòòsì Òṣùmàrè ìmí ìtúnù wọ́n ń bọ̀ òun náà. Òṣùmàrè tá a mọ̀ sí rainbow wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá nínú òṣà kéékèèké ló wà. Ó láwọn ètùtù tiẹ̀ tó bá yọ Yorùbá àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn yìí ti kásẹ̀ ńlẹ̀ lẹ́ni. So ṣùgbọ́n nínú ìtàn wọn nínú history wọn ó wà ń bẹ̀ kó òṣà ni. Ọya inú òṣà wẹ́wẹ́wẹ́ ló wà. Ọyẹ́ táàmtẹ́ wọ́n ń pè ní amátán àbí kílẹ̀ ń pè Ọyẹ́ wọ́n ń bọ òun náà ó létùtù ó ní gbólóhùn nílẹ̀ Yorùbá. Ọyẹ́ kan náà tí gbogbo wa mọ̀ sí amátán òòṣà ni nílẹ̀ Yorùbá àtijọ́ wọ́n máa ń bọ ó létùtù ó ní gbólóhùn. Lára rẹ̀ náà láti rí ṣìgìdì. In tí wọ́n ń pè ní ṣìgìdì amọ̀ ni wọ́n fi máa mọ́. Amọ̀ wọ́n máa build ẹ̀ ni. Wọ́n wá lè mix nǹkan mọ́ omi tí wọ́n fẹ́ fi mọ amọ̀ yẹn o. Ó lè láwọn èròjà tí wọ́n ó fi ṣe o. Ó lè jẹ́ pé omi pineapple ọ̀pẹ òyìnbó àtàwọn nǹkan kan ni wọ́n fún àtàwọn ewé kan tí wọ́n gbó. Ó lè jóhun ni wọ́n fi ṣe omi tí wọ́n fi mix amọ̀ yẹn tí wọ́n wá fi mọ ṣìgìdì. Ṣìgìdì oríṣiríṣi ni ìmí ó lè má ju kékeré báyìí lọ. Ìmí ó lè ga ìmí lè ga tó èèyàn. So kò sì dìgbà tí ṣìgìdì bá ga kó tó lè pàfọ́ọ̀mù. Ṣìgìdì lè má ju dédé fóònù yìí lọ. Ṣùgbọ́n tèròjà rẹ̀ bá ti pé àjọ̀nú kò wọbẹ̀ yóò sì máa pàfọ́ọ̀mù. Wọ́n máa rán níṣẹ́ ni. Wọ́n máa ṣe kí ni? Àwọn eléyìí tí mo kà tán yìí ni àwọn òòṣà kéékèèké. 18 ló jẹ́. Ó súnmọ́ kátúrà àwọn mi tí wọ́n pé kò pé 18 lákàún. Ó wá kù àwọn ẹ̀mí òkú tàbí ẹ̀mí àìrí táwọn Yorùbá ń bọ tàbí ẹni tó ti wọ́n á ní ará ọ̀run kí n pè báwọn àwọn èyí tó jẹ́ ará ọ̀run tí Yorùbá ń bọ àwọn ìyẹn ló kù. Ala ausanu ruhaniyat níbẹ̀ láti rí orò ọ́ndà eléyìn ni ló wà. Ọ́ndà eléyìn ni láti rí ẹ̀lúkú. Ẹ̀lúkú. Ọ́ndà rẹ̀ láti rí agẹmọ. Agẹmọ. Ọ́ndà eléyìn ni ló wà. Ọ́ndà rẹ̀ láti rí egúngún ó di mẹ́rin. Egúngún lẹ́yìn yẹn ibẹ̀ la tún ti rí àdìmú òrìṣà kí ló kọ̀ mí tí ń jẹ́. Ẹni ó bá mọ orúkọ mí tí àdìmú òrìṣà ń jẹ́ kó táìpù rẹ̀. Pé àdìmú òrìṣà tá a bá fẹ́ pè bẹ́ẹ̀ kí la tún lè pè táìpù ẹ̀ tó bá mọ̀. Ẹnìkan ti gbà ẹyọ ni wọ́n pè bẹ́ẹ̀. Òòṣà ni tí wọ́n ń bọ òun náà ó lé tútù ó ní gbólóhùn ó léèwọ̀ ó láwọn ìṣẹ̀ṣe tó so mọ́ lẹ́sẹ̀ gẹ̀lẹ̀dẹ́ abẹ́ eléyìí náà ló wà àbíkú abẹ́bẹ̀ ló wà
ìran àwọn haúsánù ìran òòṣà mẹ́tẹ̀ẹ̀ta tí Yorùbá máa bọ lákàtàn division mẹ́ta tó pín sínú àwọn òrìṣà ńláńlá àwọn òrìṣà wẹ́wẹ̀wẹ́ àtàwọn ẹ̀mí ará ọ̀run báwọn tí ń pè ní èmi kọ́ mi pè bẹ́ẹ̀ o ìgbàgbọ́ tèmi kọ́ ló wí bẹ́ẹ̀ o ní tí wọ́n ń wí ni mò ń ṣe kíni ní tí wọ́n gbàgbọ́ là ń sọ lọ́wọ́ o ó wá kú pé káwá máa mú un ní kọ̀ọ̀kan ẹja gbé látòrí Ọbàtálá kí ni jẹ́ Ọbàtálá ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ oríṣiríṣi story náà pọ̀ Yorùbá máa tráyé o wọ́n ṣàwọn story oríṣiríṣi so Ọbàtálá yìí àwọn kan nínú wọ́n ní òun ló dá ọmọ èèyàn ẹ̀yin ṣe subhanallah ẹ má tí ì ṣe subhanallah a ṣe bẹ̀rẹ̀ ni wọ́n a máa pè lọ́bàtálá wọ́n a máa pè ní òrìṣà ńlá wọ́n ní àwọn kan ní olódùmarè ní ọlọ́run wọ́n nígbà tí olódùmarè ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ayé tán olódùmarè wá fẹ́ máa lọ sọ́run láti lọ sinmi ó wá wòye pé ayé tóun dá yìí àfi pé ẹnìkan wà bẹ́ẹ̀ tí ó máa bóun mójútó Ọbàtálá ló wá pè tó mo hand over ayé ilé ọlọ́wọ́ mọ́ bá ń ṣe kí ni o má bá mójútó bẹ́ẹ̀ bí olódùmarè ìyẹn ọlọ́run bóun ti padà sí ọ̀run nìyẹn èmi kí mo wí ó ní textbook ní tán kọ́ lẹ̀ àwọn tán wí ní èmi kọ́ ẹ̀rẹ́rìn ẹ̀tí rẹ̀rìn àwọn kan tún ní rárá o ní tó ṣẹlẹ̀ ní pé olódùmarè tí ń ṣe ọlọ́run ló dé èèyàn àmọ́ tó bá ti iṣẹ́ yẹn pọ̀ èèyàn tó fẹ́ dápọ̀ èèyàn yẹn pọ̀ gan tó wá wò pé báwo làwọn ṣe lè ṣe kíní to save time a wá ṣe èèyàn yẹn bọ́rọ̀ gidi bí ṣì gidi tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tán ó wá pe Ọbàtálá òun náà ló dá Ọbàtálá ó wá ní Ọbàtálá tó ṣẹlẹ̀ ní pé wọ́n tí bá ti ń ṣe àwọn íméjì yẹn tán ìwọ máa mú ó máa yọ ojú imú ẹnu ọpọlọ ọwọ́ ẹsẹ̀ wá yọ so àìṣe wa lè ṣe kí ni a lè yá to save time so division of labour òun làfó oníkúrítù bí yù sọ pé ìlàmúbíyánà àwàlálẹ̀ ojú bí àtàrífà rọ̀bà mìíràn lè márí bú bí wà ánà fílíkàlẹ̀ kí ìlà àwàídá lè sàláwó fílíkì Laysa lahu fi mulkihi mu'anidan ó wá ní Ọbàtálá ní wọ́n fi máa pè ní alámọ̀rere àwọn míì a sì máa pè ní atẹ́rẹrẹ kárí ayé so wọ́n á pè ní òrìṣà ńlá wọ́n á gbàgbọ́ nílẹ̀ Yorùbá wípé Ọbàtálá yẹn ẹni olóyún tí Ọbàtálá bá bínú sí ní máa bí abirùn lọ́mọ so nígbà tí Ọbàtálá ti bínú sí ọmọ inú rẹ̀ tó yẹ kí Ọbàtálá ṣe dáadáa kò wá ní ṣe dáadáa so wọ́n gbà yí pé ní ìbínú Ọbàtálá ló fa afọ́jú adití arọ adẹ́tẹ̀ amúkùn gbogbo disability Ọbàtálá ló bínú sáwọn yẹn tó fi ṣe wọ́n bẹ́ẹ̀ tàbí ó fi wọ́n dọ́lá pé ẹ máa wo mo dẹ̀ lè ṣe nǹkan báyìí o ó wá ṣe bẹ́ẹ̀ ń ló lead sí disability so àwọn disabled tẹ́ ń rí wọn bí ẹni tẹ́sẹ̀ rẹ̀ ò tólẹ̀ tàbí ẹni tí ìka rẹ̀ lẹ́pọ̀ tàbí ẹni tí ò ríran tàbí ẹni tí ò lè sọ̀rọ̀ Ọbàtálá ló ṣe wọ́n bẹ́ẹ̀ ìgbàgbọ́ Yorùbá nù èmi kí mo wí bẹ́ẹ̀ tí wọ́n ti wí inú bọ́n ti ṣàlàyé rẹ̀ fún
so gbogbo àwọn bí abuké àwọn autism gbogbo àwọn ọmọ kan tí àwọn ọmọ ńláńlá táwọn èèyàn kan máa bí wọn iṣẹ́ Ọbàtálá ló wọ́n ní Ọbàtálá ló ṣe bẹ́ẹ̀. So oríṣiríṣi ìtàn kódà àwọn àfín àbínò Yorùbá gbàgbọ́ pé àwọn náà tún wọlé síbẹ̀. So ẹ wo nǹkan in tí wọ́n pè ní ìṣẹ̀ṣe làgbà, ẹ wo bó ṣe ń tako sáyẹ́ǹsì, kò dòkú lórí sáyẹ́ǹsì rárá. Tí biochemist yóò máa proof ẹ̀ fún yín pé n tó fa albinism genetic mutation, pé àwọn amino acid, pé bí amino acid ní kíní yẹn ti wáyé, tí wọ́n ṣàlàyé rẹ̀ tí wọ́n sì proof ẹ̀ fún yín. Àwọn ọmọ tán máa ń bí tán pè ní SS, ìgbàgbọ́ ìṣẹ̀ṣe wọn tán wí ní ó gbà pé Ọbàtálá ló fà tán fi ya SS. So ní wọ́n máa ní jọ̀hún tóbìnrin bá wà nù wọ́n ní kó lọ bọ Ọbàtálá nítorí kó mọ̀ bá bí irú àwọn ọmọ bẹ́ẹ̀. Tí wọ́n ń pè fún yín ní ìṣẹ̀ṣe làgbà ìrè o, ẹ̀wọ̀n bí tán ń pè wá sí o, ìṣẹ̀ṣe làgbà. Ọlọ́run rí pé kíní yẹn pọ̀ gan, ó wá ní kí Ọbàtálá máa bóun mọ́ kó máa tóun bá ti ṣe, Ọlọ́run yóò ṣe ìméjì yẹn yóò mọ́, tó bá ti mọ́ Ọbàtálá yá òun asáré mu ayọ̀ ẹnu fara, ayọ̀ mú fi, ayọ̀ ojú kùnkùn, ayọ̀ etí pàpà, ọwọ́ gbìgbìm, ẹsẹ̀ gbẹ̀gbẹ̀m, ògbélẹ̀ ó ti mú mi gbìgbìm pàpà. Ọbàtálá ní í ṣe gbogbo yẹn, Ọlọ́run ò ráyè iṣẹ́ yẹn pọ̀. So òun ni co-god àbí assistant god, deputy god, vice god. Ẹ wá já lọ sínú Quran, kí ni àyà wí fún wa? Ọlọ́run bá wa sọ̀rọ̀ Suratul Mu'minuna. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Àyà kejìlá sí àyà kẹrìnlá Suratul Mu'minuna ni farabalẹ̀. Quran chapter 23 verse 12 to 14. Ṣé 11 ni? 12 to 14 ni. Ibẹ̀ l'Ọlọ́run bá sọ pé wa laqad khalaqnal insana min sulalatin min tinin. وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Ẹ gbọ́ lọ́wọ́ tóbi jàmáà. Allahu Akbar.
ìṣẹ̀ṣe tán ń pè lágbànú o. Ẹ wá gbọ́n tí Kùránì wí. Ọlọ́run ní kàlákìnà lè ń sáàdà mí ìṣùlá latin. Ọlọ́run ní ìjọ tá a fẹ́ dáadáa mọ̀ bàbá yẹn àkọ́kọ́ nígbà tá a máa dáhùn ṣùlá latin mi ti ní ẹrẹ̀fọ̀. Àwa extract afa àwọn nǹkan kan jáde lára ẹrẹ̀fọ̀. Àwa fi dáadáa mọ̀. Súnmọ̀ jàálínà ó tó. Àwa mú àwọn ọmọ Ádámọ̀ nígbà táwọn ọmọ Ádámọ̀ fẹ́ máa di ọmọ Ádámọ̀ àdá àwọn látara ẹrẹ̀fọ̀ mọ́. Nu ti fàtáhùn àtọ̀ tí ó jáde lára Ádámọ̀, àtọ̀ nì ló papọ̀ mọ́ ẹyin lára ìyàwó rẹ̀. Méjèèjì wá ìkan jẹ́ ajẹ́lẹ̀, èyí tí ń bọ̀ lára ọkùnrin ìyẹn jẹ́ ajẹ́lẹ̀. Ó wá lọ jẹ ẹyin tóbìnrin rẹ̀, ó jẹ, ó dàlú, ó wọlé, ó tẹ̀rì sínú rẹ̀. Ó wá dínú ti fàtáhùn, ó di ìṣẹ́yún. Fi kọ̀ọ̀rá rìn mọ̀kìnì. Àwa jẹ́ kó ráre, torí tó bá ráre ni kò ní í dọmọ. Á lọ fi sínú àpò kan tó séfù, tó ní àwọn èròjà tá a ti kó síbẹ̀, tí ó máa tọ́jú ìṣẹ́yún yẹn tí ó fi máa dàgbà. A fi síbẹ̀. Súnmọ́ kọ̀lákínà nùtìfàtà alákọ̀ọ́tàhùn. Àwa mú ẹ̀ṣẹ́yún ni a padà wá sọ di ẹ̀dá eṣúnsún. Kí là ń pè ní eṣúnsún? Kòkòrò kan ni làwọn eléèbó ń pè ní leech. Àwa jẹ́ kí ìṣẹ́yún ni kó jọ bí eṣúnsún ti rí, bí dèdè ṣingọ́ọ̀mù tá a jù sẹ́nu tá a wá dé yín mọ́, tá a wá yọ jáde, bí ìpa eyín ó ti hàn lára rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀dá náà ti wá padà rí. Ìyẹn là ń pè ní àlàkọ́tà. Yóò wá sokọ́ sára àpò bímọ. Alakọ̀ yàlíkù tàlíkù alàlà admi yóò sokọ́, ó máa áǹgì sára ògiri inú àpò bímọ. Fàkàlákínà lẹ àlàkọ́tà mùdìgàtánì. Àṣẹ̀ṣẹ̀ tún wá wòsùn, àwa jẹ́ kí ẹ̀dá eṣúnsún nì kóhun tún wá ní part by part, báńṣí ẹran. Ńgbà tó wá di bẹ́ẹ̀ tán, lẹ́yìn ìgbà tó tún wá yá, kàlákínà mùdìgọ́tà ìṣọ́mọ́nì. Àwa ní kí i tó dàbí báńṣí ẹran nì, a tún wá ní kí ó di in tó nípọn bí egungun. Ńgbà tá a wá ṣe bẹ́ẹ̀ tán, fákàsáwọ́nà ìṣọ́mọ́lámánì. Àwa nígbà tó tún pẹ́ sáà, àwa mú awọ, àwa fi bo èyí tó nípọn tó ti dàbí egungun ni, àwa fi bò látòkè délẹ̀. Nígbà tá a wá ṣe bẹ́ẹ̀ tán, súnmọ́ àìṣànáwó kàlẹ́kọ̀ọ́nì àkà. Lẹ́yìn ìgbà náà, a ṣẹ̀ṣẹ̀ tún wá transform ẹ̀, ó wá di ẹ̀dá mi. Ẹ̀dá mi ni bóyá ọkùnrin, ẹ̀dá mi ni bóyá obìnrin, ẹ̀dá mi ni bóyá takọ tabo, ìyún ni bóyá yóò padà tún pín, tí yóò wá pín, tí yóò wá di multiple birth. Fatabarakallahu ahsanul khaliqin. Èyí ni tí ìwé mímọ́ Kùránì wí nípa bí èèyàn ti ń bọ̀ látorí baba ńlá tó fi ń di òun. Ẹ wo bó ṣe tó ìrìn àjò ní sáyẹ́ǹsì wá dé, sáyẹ́ǹsì wá ní bó ti rí gẹ́lẹ́nu. Ìwé mímọ́ kan wí eléyìí, ẹ wo tí ìwé mímọ́ ìṣẹ̀ṣe wí. Èwo ló bá làákàyè múnú méjèèjì? Ìṣẹ̀ṣe làgbà, ẹjá lọ ṣẹ̀ṣẹ̀. Ẹ wo tí ìṣẹ̀ṣe wí nínú tírà àti ìṣẹ̀ṣe. Ẹ wá wo èyí tí Kùránì wí. Ànábì Muhammad náà wá dá sọ̀rọ̀ náà. Àdíìsì tí Abdullah bin Mas'ud tó gbà wá radiyallahu anhu pé àdásánà Rasulullah sallallahu alaihi wasallam. Ọlá Ànábì bá wa sọ̀rọ̀ lọ́jọ́ kan.
ànábì ò sì ní parọ́ wa huwa sadiqul masduq ó ní inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi 40 yawman nutfa gbogbo wa pátá bá ti pọ̀ tó láyé yìí ẹnì kọ̀ọ̀kan ni ó kọjá nínú ìyá rẹ̀ 40 days kan nínú oyún yẹn yóò wà ní nutfa yóò wà ní ìṣẹ́yún zygote ìṣẹ́yún àtọ̀ méjì tó di ẹyọ kan 40 days ni ọmọ èèyàn máa lò ní stage yẹn bó ti mo lówó láyé ni ó ti gba stage yẹn kọjá ó lówó láyé ni ó ti gba stage yẹn kọjá ọkùnrin ló ya ni ó gba stage yẹn 40 days ló fi wà ní ìṣẹ́yún tí wọ́n ti mọ̀ tó fẹ́ jẹ́ lẹ́yìn eléyìn ní yakunu alakọ̀ yóò tún wá dàbí ẹ̀dá esunsun kòkòrò tí wọ́n ń pèlé esunsun nínú omi ní máa gbé tó bá wọ́ọ̀yàn lẹ́sẹ̀ iyọ̀ ni wọ́n máa bù sí tí ó fi jáde padà tó bá wọ́ọ̀yàn lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ní máa mú so ọmọ èèyàn náà wá dà bẹ́ẹ̀ ní stage kejì yẹn mistlẹ̀ dálíkà 40 days lọ́mọ èèyàn tún lò tí ó fi wà bẹ́ẹ̀ tí ò ní yàtọ̀ fún mayakunu mudgal mitla salika tó bá tó wá yá 40 days méjì ti lọ 80 yóò wá tún wá di bánṣí ẹran yàní ìgbà yẹn lọ́mọ èèyàn ó ní yóò wà ní pààtì mẹ́ta ectodam mesodam àti exodam fọ́ọ̀mù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ó máa bẹ lọ́mọ èèyàn ó di àsìkò gbà náà ó ti ní ìpín in tó fẹ́ di gbogbo pààtì ara yóò ti fọ́ọ̀mù èyí tó fẹ́ di àti yóò ti wà èyí tó fẹ́ di ojú yóò ti yọ èyí tó fẹ́ di central nervous system yóò ti wà èyí tó fẹ́ di ọwọ́ yóò ti wà èyí tó fẹ́ di kidney yóò ti wà gbogbo in tó fẹ́ di organ kọ̀ọ̀kan nínú ẹni yẹn yóò ti máa nǹkan yẹn ó ti fọ́ọ̀mù síbẹ̀ èyí tó fẹ́ di rè 40 days ẹlẹ́ẹ̀kẹta ó wá ní lẹ́yìn yẹn súnmọ́ yorùs kò tí ì di èèyàn o wọn àti ìmọ̀ ọkùnrin ni ó jẹ ní 40 days mẹ́ta ní yorùsàlù ilé ìlú melak wọn àrán ọlọ́run wa gbé màlẹ́kà kan dìde pé kó lọ ṣiṣẹ́ lára oyún yẹn bóyá màlẹ́kà tí wọ́n ti gbé dìde ni ò bá ń pè ní Obatala làwọn máa ń bọ́ tí wọ́n á gbé màláìka dìde sí pé kó lọ síbi oyún yẹn yóò fa kò fi ìrùhù gbogbo stéèjì tí oyún ni ti ń lò bọ̀ 40 days àkọ́kọ́ 40 days èkejì 40 days kẹta ṣé kò tí ì máa mí ni tó fi wá jẹ́ pé màláìka ni wàá fẹ́ mí sí lára ń mí àmọ́ stéèjì ni gbogbo gáàsì tí fi ń mí hydrogen ni kò tí ì ní máa lo oxygen. So ó máa live like an aquatic organism àmọ́ hydrogen ni ó fi máa mí ní gbogbo 120 days yẹn lẹ́yìn yẹn ni màláíkà yóò wá dé rúwù tó wọ ara rẹ̀ ìyẹn ni ó wá transform tí ó fi máa breathe in oxygen and breathe out carbon dioxide wọ́n máa pààrọ̀ gáàsì rẹ̀ wàyí mẹ́rù bẹ arba'i kalimat wọ́n wá ní kí màláíkà yanjú nǹkan mẹ́rin kí ni nǹkan mẹ́rin náà bí kátìbì rísíkì yìí ṣáláàsì kí ni báàsìkì rẹ̀ bóun ni ó ti pọ̀ tó bá délé ayé àwọn ọlọ́run wà fi ránṣẹ́ sí màláíkà pé kó kọ́ kí màláíkà kọ́ wà ájẹ̀lì kí ni déètì tí ó kú iye mínítì mélòó ni ó fi mí tó bá délé ayé iye sẹ́kọ́ǹsì mélòó ni ó fi mí wọ́n máa kọ gbogbo ẹ̀ kalẹ̀ ní iye hours mélòó ni ó fi mí iye ọjọ́ mélòó ni ó fi mí iye oṣù mélòó ni ó fi mí iye ọdún mélòó ni ó fi mí tó yẹ pé tí táìmù bíi tíkẹ́ẹ̀tì tí yẹn lọ rà tó fẹ́ fi bráùsì airtime bẹ́ẹ̀ ni wọ́n ṣe lu stamp rẹ̀. wa minkum man yutawaffa wa minkum man yuraddu ila arizalil umuri likayla ya'lamu min ba'di ilmin shay'an. wọ́n á mẹ́lì irúṣẹ́ wo ni ó gbélé ayé ṣe ìwà abú ni ó máa wù ní jàgídíjàgẹ ni ó máa jà kiri àdúgbò ní olè ni ó máa jà ní ẹni rẹ ni ó jẹ ní màlẹ́kà ni àwọn ọlọ́run náà la máa inspire rẹ̀ pé tún kọ́ ṣèkíyun amsaid yóò lò ó tán sórí dáadáa ni àbí yóò lò ó tán lọ́mọ náà
wọ́n tún kọ́ tán bá wá kọ́ tán báwọn ó parí wọ́n ti prógámù kádàrá rẹ̀ kò tí ì wáyé o wọ́n ti parí kádàrá rẹ̀ bọ́n ti kọ́ òun ni ó ti lò ó. So ìyún ni làdísì wí eléyìí tòkè ní láyà kùránì wí nípa bọ́mọ èèyàn ti rìnrìn àjò délé ayé kì í ṣe pé Ọbàtálá kan ó wá yọ imú ó wá yọ ẹnu ó yọ ojú Ọbàtálá náà ni ó tún ṣe àwọn kan láfín ó ṣe àwọn kan lámùkún àwọn kan láfọ́jú àwọn kan ládetí àwọn kan lárọ. Ìwọ tí ò ń kírun wákàtí 5 ó pera rẹ lálàájà ó pera rẹ lálàájì ó pera rẹ láàfáà ẹnìkan tí wọ́n á sọ fún ẹ pé kó lọ bọ Ọbàtálá ó tún lọ bọ́. Ó dá Ọbàtálá tó lọ bọ yẹn wọ́n náà gbọ́n tí wọ́n sọ nípa Ọbàtálá gbọ́n tí wọ́n sọ nípa Ọbàtálá kódà a tún rí ìtàn Yorùbá kan ìkan tún ni mo gbé síwájú yìí tí ń sọ fún wa pé ní àwọn kan sọ pé Ọbàtálá gangan ló dá èèyàn àkọ́kọ́ àtobìnrin àtọkùnrin àkọ́kọ́ Ọbàtálá ló dá Ádámù àti Háwáwù ìtàn kan tún sọ pé Ọbàtálá ló dá wọn pẹ̀lú amọ̀ pẹ̀lú kíni pẹ̀lú amọ̀ ìtàn kan tún sọ bẹ́ẹ̀. Ìtàn kan tún sọ bẹ́ẹ̀ o jẹ́ tún wo ìmí ìtàn tún sọ ó pọ̀ ńbẹ̀ ó pọ̀ ńlẹ̀ gan ó pọ̀ ńlẹ̀ gan ó pọ̀ ńlẹ̀ gan wọ́n á ní kó lọ bọ Ọbàtálá àáfàá ẹlẹ́à ájìá mọ́mí wa dáàdì wa wọ́n ní kẹ́ ẹ lọ bọ Ọbàtálá ẹ̀yin náà wá lọ bọ́ ẹni tí wọ́n ń bọ́ nílé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn Ọbàtálá kì í mu ògì bàbà Ọbàtálá kì í jẹ kinní kan ìwọ náà ò bá jẹ mọ́ ló bá lọ ń bá wọn bọ Ọbàtálá omi àjífòwúrọ̀ pọn aṣọ funfun ni Ọbàtálá máa ń ró ìwọ náà bá ń wọṣọ funfun ló bá ń lọ bá wọn bọ Ọbàtálá ṣó Ọbàtálá ló dá ẹ ìlọ bọ Ọbàtálá ń tó wọn àfáàmù ni pé kí ni o Ọbàtálá ló dé èèyàn á jẹ́ kó gbà bẹ́ẹ̀ o ní láti tún ìwẹ̀wẹ̀ sí Islam látọjọ́ tó ti lọ bọ Ọbàtálá ló ti di káfìrí ó ti di mushrik gbogbo ìrun tó kí látijọ́ tó ti lọ bọ Ọbàtálá ò ní áàdì tó lọ lẹ́yìn tó ti lọ bọ Ọbàtálá ò ní umura tó ṣe lẹ́yìn tó lọ bọ Ọbàtálá ò ní àwẹ̀ ramadana wo ya ramadana wo ẹlòmíì máa fa àwẹ̀ ṣòfò ó sì ṣòfò àwẹ̀ tí ò yí sí àti gbà látijọ́ tó ti lọ bọ Ọbàtálá gbogbo ìyàwẹ̀ tó gbà lónìí ọwọ́ àti ẹ̀ tó bá ti nísìn tó ti ń gbọ́rọ̀ yìí náà ni kó lọ bọ́ sí bátírúmù kó wẹ̀ bígbà tó fẹ́ wẹ̀ jánábà àmọ́ àníyàn rẹ̀ ni kó fẹ́ tún ìwẹ̀wẹ̀ sínú ẹ̀sìn Islam ó ṣe di mùsùlùmí padà ní o wà wá pé kẹ́límà pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu ó ṣe di mùsùlùmí ó ní tún gbogbo òun yẹn kí mọ́ o yíò ti lọ ó ní tún gbogbo àwẹ̀ yẹn gbà mọ́ o yíò ti lọ ó ṣe ṣe kí ni ó ṣe wọnú Islam ó ṣe di mùsùlùmí wà ló lọ ń bọ Ọbàtálá náà wà ń róṣọ funfun Ọbàtálá ló dá ọ inshallah tó bá tún di ọjọ́ mẹ́jọ Ifá ló kàn táwọn ló kàn bọ̀dá Afá ló kàn Mr. Afá èyàn ló kàn níjọ́ mẹ́jọ inshallah budrati àtún àlàyanjú yìí Ọbàtálá wàá náà fèlè kálí kí ìlà àwa ìdáwé sálàmù fi múlẹ̀gì mú ànídá. Ọlọ́run bá olórogún kò lọ́ba kò nẹ́ni kankan tó fi ṣe gbákejì kò fàyè l'Ọbàtálá lọ́wọ́ o àlèkọ̀ yúmù lọ́lọ́run ọba tó ń dá nǹkan tí ń tún mójútó ń tó dá àlèkọ̀ yúmù lọ́lọ́run ògbó kọ yẹn ni kọ yúmù ẹni tó lè máa mójútó nǹkan rẹ̀ fúnra rẹ̀ tí ò kì í fi ráyàn pé máa bá mójútó kọ́ yìí mú bí nafsi kò ní ìdẹ̀ nìkankan kó mọ̀ mójútó Ọlọ́run ò fàyè l'Ọbàtálá lọ́wọ́
Ọbàtálá kankan ò sì bọ́ lọ́hun máa dá imú dá ojú dẹ́nu òun Ọbàtálá kọ́ ní dábìrún yẹ̀fọ́álù fi màlúùkì máa yàṣà wà úkì mú sàráwù àdọ́rà ẹni ọlọ́run bá ní ó yàfín ọlọ́run lóhun kó ṣe bẹ́ẹ̀ sáyẹ́ǹsì ó sì mọ̀ ṣàlàyé rẹ̀ ẹni ó sì yà afọ́jú ọlọ́run lóhun kó ṣe bẹ́ẹ̀ gbogbo tí kálukú yà wọn bó ti wọ ọlọ́run ló ti ṣe òun Ọbàtálá kọ́. Fatabarakallahu. ìyẹn ni wọn gbẹ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe rọ wo làgbà ìṣẹ̀ṣe kankan kọ́ làgbà o má máa tẹ̀lé wọn lọ bí ìranù tó máa wá pín ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe kò àgbà kankan o tọlọ́hun làgbà ọlọ́hun ló déèyàn tọlọ́hun nìkan ń làgbà so patún àlélẹ́yìí ọlọ́run kó sọ wájú ìjọ mẹ́jọ lọ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o. ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fọ́ Ọbàtálá ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fọ́ Ọbàtálá ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fòrìṣà ẹ̀fọ́ lọ́hun lẹ́tọ́ rẹ̀ o. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Yeah.